Eka sana jofonu mi ringi o. Hello Aja. Salam alaikum. Happy COVID-20 anniversary leni. Níbo lo wà? Oloshewu wants to be a millionaire. I cannot believe it. Define Nigeria. Mo ma sọ fún era bo ma gbowó mi na re owo torí gbogbo ọ̀rọ̀ Nigeria ran cash rin o. Okay. O ti mú pen ra. Nigeria is a country where the government encourages terrorism and empower them with amnesty program. They arrest peaceful protesters, shoot live bullets at them, and when you criticize or ask the government to resign now, they get you fired or get you arrested. To bá dẹ̀ sọ̀rọ̀ jù náà, wọ́n ní káwọn oríkà sí lọ yìnbọn fún yà bí kọ́ lọ ká ẹ̀mọ́ kọ́ra. No freedom of speech ní ìlú wa. Ìwọ̀n náà ro yẹn náà ní English kò kọ́ sínú ẹ̀ ṣé egun gbóyìnbó rìn. Mo ní náà try fún yẹn. Jọba mi gbé owó mi o gbogbo ẹ̀rọ ọ̀rọ̀ Nàìjíríà yìí káṣí rin o. Send owó mi sí mi rí sí. Orí who wants to be a millionaire orí o pé definition tí mo fún ẹ̀ gangan lè original. Ìwọ̀sọ̀ bẹ́ẹ̀ fún wọn. Àbí ṣé o sí ní speaker ni ní kí ọ̀gbẹ́ni náà kó translate gbogbo nǹkan ní mo sọ náà kó translate ẹ̀ sí English. 35% lówó mi nínú kan tó bá gbà á o. Okay, thank you. Dá mi lóhùn o. All right, come.